táyé lolú ìkejì ọmọ Kẹ́hìndé ọmọ Kẹ́hìndé ìkejì táyé lolú èjìrẹ́ ara ìṣókùn ọba ọmọ wíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá o ẹ̀dùn orí igi rétérété. láti tọ́ bèjì bó ló ṣe rọrùn sí. anybody tó mọ̀ èmi náà máa tẹ̀mí náà kọ́kọ́ dé. èyí ò wọ́ọ̀rì. so mo lè bá ẹni tẹ́ni náà bá ṣáà ti lè deliver. lára àwọn òṣèré tíátà tí àkísábà rí dáadáa rẹpẹtẹ yàrá yòlòyòlò yàrá Kọ́lá Àrùgbá wà nù wọn o kì í ṣe gbogbo fíìmù náà lẹ́ẹ̀ ti rí ilé ẹ̀yàn bẹ́ẹ̀ ẹ̀ ń rìn bẹ́ẹ̀ ni àbí àwọn èèyàn ni wọn kì í sábà pè yín bẹ́ẹ̀. mo ṣiṣẹ́ gan-an o. onígbàgbọ́ ni Bùkọ́lá tó bá lè máa ṣeré kò sí kó bọ́ ṣeré pé afẹ́ lọ lé babaláwo afẹ́ fi kíní kan ṣe kíní kan afẹ́ fi kíní kan kan orí ọgbọ́n ilẹ̀ ń dá síbẹ̀ yẹn. wọ́n lè ṣeré ní nǹkan sọ pé kí n ṣe aṣẹ́wó kí n act bí aṣẹ́wó ṣé mo ti da aṣẹ́wó nìyẹn. One of God's most gorgeous given gifts is your God's gorgeous given skin. But it sickens me when people watch your skin sinking down the drain. You watch your skin sink down the drain. Why would you watch your skin sink down the drain? Ọmọ dúdú ni mí, èmi ọmọ dúdú, wọ́n máa ń dùn mí fẹ́ ni, adúmáradán, tó bá fẹ́ máa dán, ṣáà máa tọ́jú ara ẹ̀ ní gbogbo ìgbà. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ wá sí orí ètò máa ní Oyinmomo lẹ́tọ̀ ètò náà ni Oyinmomo láti àgbàlá AK Media Concept níbi tí a ti ń pò papọ̀ tí ọba aláwọ̀ àbí tí ó ní kí o máa ṣe é ṣe fún wa. láti ààfin AK Media náà ni a ti lọ sí ààfin àwọn òṣèré tíátà níbi tí a ṣe lọ mú ọ̀kan gbòógì nínú àwọn tí wọ́n ti ṣiṣẹ́ ọ̀hún níbi tí ó lápẹẹrẹ àwọn olóòkọ̀ dédé bọ́ sínú ẹ̀ o wọ́n mú láti ibi pẹlẹbẹ ni ọlọ́run ọba aláwọ̀ àbí sì ń tì wọ́n lẹ́yìn ó ń bá wọn ṣe tí wọ́n fi gbé débi tí wọ́n gbé dé lọ́jọ́ tòní ẹ jẹ́ kí wọ́n pátá jẹ́ kí a lọ pàdé èmi àní Àrùgbá àwọn náà ni wọ́n wá sọ dáadáa orúkọ àti ibi tí wọ́n ti ń bọ̀ ẹ mọ̀ káàbọ̀. ṣé dáadáa ni mo bá yín sá o. dáadáa ni. mú kí gbogbo ara lé o níbikíbi tẹ́ bá ti ń wò mí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ orúkọ tèmi náà ni Olúwabùkọ́lá Grace Àwòyẹmí tí gbogbo èèyàn mọ̀ sí Arugba. Arugba orúkọ ńlá ni pàápàá nílùú Òṣogbo òròkì bíi àsálà tabakì ẹni Arugba ń bẹ ẹni ọlá ẹni iyì ẹni àpọ́nlé tó ní nǹkan pàtàkì ṣe nínú ìlú náà ni. ìtàn tí ó mórúkọ yẹn wá bóò ni sinimá ọ̀hún ṣe lọ́ngbà náà lọ́hùn kí ló ṣẹlẹ̀ nínú sinimá ọ̀hún. sinimá náà ní ṣe pẹ̀lú ọmọbìnrin tí kò tí ì mọkùnrin gbogbo àná la mọ gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú Ọ̀ṣun Òṣogbo tí tó máa ń lọ fún lọ́dọọdún èèyàn kan wà tó jẹ́ pé ó máa ń kó ipa pàtàkì tó ṣe pàtàkì òun náà ni Arugba obìnrin tó bá dẹ̀ máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ó gbúrọ̀ jóbìnrin tí kò lábà wọn kankan tí wọn ò tí ì fọwọ́ kàn rí ọkùnrin kankan tí wọn ò tí ì ṣílẹ̀kùn ẹ̀ rí. so ọmọbìnrin yẹn ló máa bá wọn gbé igbá lọ sí odò lẹ́yìn ìgbà tí gbogbo wọn bá ti ṣàdúrà tó ti ṣe gbogbo ẹ̀ wọn lọ bá wọn fi jíṣẹ́ so bóòlù yẹn ipa ẹ̀rìn kó ní Bùkọ́lá kó. bẹ́ẹ̀ ni ipa ẹ̀rìn ni Bùkọ́lá kó nínú sinimá Arugba tí bàbá mi Tunde Kelani tí wọ́n ṣe. bàbá dáadáa.
bẹ́ẹ̀ni. Bàbá tí mo ń discover talent káàkiri. Bẹ́ẹ̀ni. Wọ́n fi mí náà sínú fíìmù kan rí. Lóòótọ́. Àyìnlá Ọmọwúrà wọ́n fi mí náà sínú ẹ̀ rí. Bẹ́ẹ̀ni mi náà wà ń bẹ̀. Nígbà tó wá fi sí ilé yẹn bó wàá lè ṣe ńgbà náà tí orúkọ yẹn tó fi di àtẹ̀mọ́ra dòní. Ọlọ́run náà ló máa ń jẹ́ kí Ọlọ́run ló máa ń fúnyàn lórúkọ. Because ìgbà tèmi náà ṣe ń gbà yẹn mi ò mọ̀. Ó lè tó báyìí. Pé bẹ́ẹ̀ni. Actually ó ti jẹ́ dream mi láti bá wọn ṣiṣẹ́, bá Tunde Kelani ṣiṣẹ́. Gbogbo àti mo ṣe wà ní school ni mo ti máa ń sọ pé bẹ́ẹ̀ I'm going to become an actress and I would love to work with Tunde Kelani. Ẹ̀yin náà fẹ́ ṣe theatre yóò sì wù yín kẹ́ ẹ bá alàgbà Tunde Kelani ṣiṣẹ́ ṣé bẹ́ẹ̀ náà ni ẹ sọ Yorùbá mi lónìí pẹ̀lú ọ̀rọ̀ eré Yorùbá lẹ́yìn ṣe ìyá méjì ilé lẹ wà. Well mo ń sọ̀rọ̀ tó tí mo bá tọ́ máa fún mi ní ìwé eré àbí tí wọ́n bá gbé kámẹ́rà síwájú mi tó bá ní pé ó yá kí n wá ṣeré tó bá sọ role character tí mo fẹ́ play tó bá tiẹ̀ fún mi ní ìwé eré mo máa wọnú character yẹn. mo fẹ́ kẹ́ wá wọnú ẹ̀ náà báyìí. àwọn tí máa fẹ́ ṣe bí èmi gangan ṣe mọ̀ pé àṣeré sí. mi ò ní mọ̀ bá tí Gẹ̀ẹ́sì tí Gẹ̀ẹ́sì a máa wọlé díẹ̀díẹ̀ mo ń gbìyànjú máa gbìyànjú. Ọlọ́run sì fún yín ṣe pẹ̀lú nítorí àwọn olólùfẹ́ mi tó ń wò mí kán wá sọ pé kí ló ṣẹlẹ̀ tá bá wò dáadáa Arugba ẹni ẹ̀yin ló mọ̀ pé yóò padà làmìlaka báyìí ẹ mọ̀ o kó tó ní kébí ẹ ti ṣe sinimá Arugba ṣe ti ṣe fíìmù tẹ́lẹ̀ ni. àwọn fíìmù tí mo ti kọ́kọ́ kópa ní gbàrà tí mo ṣe tán ní iléèwé ẹ̀kọ́ gíga university ní 2005. Fásitì wo? University of Ilorin. Ṣùkú mi náà lẹ́yìn náà lọ kí lẹ́kọ́ ń bẹ̀. Performing art theatre náà. Theatre art Yorùbá lèmi ṣe. Yorùbá pọ́nbélé mo ṣe ṣùgbọ́n ṣe dé ọpẹ́ díẹ̀. Gbàrà tí mo kúrò àwọn kan tó ń ṣe eré tó ń ṣe sinimá wọ́n nílò àwọn tó fẹ́ ṣeré so wọ́n pè fún auditioning. Ok gbẹ̀yìn àwọn tó máa àwọn olùkópa bóyá ìyá dán yín wò ẹ wá dán wa wò. wọ́n wá dán wa wò. Fẹ́mi náà ṣe nílọrin àbí lẹ́kọ̀ọ́. nílọrin mo ṣe lọ fún nìyẹn àmọ́ ìgbà tọ́lọ́run dẹ̀ máa ṣe mo gba role kan. I won a role. Torí kò sẹ́ni tí ó kọjá ní uni Ìlọrin pàápàá PFA yẹn wò ṣeré ń bẹ̀ yẹn PFA wò ṣeré ń bẹ̀ yẹn rárá. wọ́n fún mi ní fún fíìmù tí mo máa kọ́kọ́ kópa wọ́n fún mi ní lead. Gẹ́gẹ́ bí olùkópa tí ó tayọ jù. tó tayọ jù yes. So and that was my first yẹn lákọ̀ọ́kọ́ mi that was 2005. So mo wá lọ ṣe agùnbánirọ̀. Níbo ìlú wo lẹ ti lọ ṣe? Ní Èkó. Èkó bí. Èkó bí báyìí ni mo ti ṣe agùnbánirọ̀ so bí mo ṣe ń ṣe agùnbánirọ̀ yẹn mo máa ń lọ fún auditioning káàkiri. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń lọ sí ọ̀dọ̀ bàbá Tunde Kelani náà ní ọ́fíìsì wọn ní Òṣòdì. Báwo lẹ ṣe mọ̀ Tunde Kelani? Fúnra mi ni o kò kí n ṣe pé bóyá anybody. Wọ́n ṣe family friend wọ́n ṣe kankan. Èmi Ìlọrin ni mo dàgbà sí. Ọmọ olúbo ní? Ọmọ Kwara ni mí. Níbo ń Kwara? Eruku Èkìtì local government Kwara State. Ìlú bọ̀dá mi nù Kẹ́hìndé ọmọ nísì. Ọmọ nísì kábíyèsí kọ́lọ̀ forí jù. So mi ò tẹ mi mọ Èkó mi mọ anything about Èkó but ṣe mo a máa ń wo sinimá Tunde Kelani so máa ń wo film generally so mo ti máa ń pè mo like bó ṣe máa ń ṣe so mo sọ fúnra mi pé tí máa wá sẹ́kọ̀ọ́ ibi the first place tí máa kọ́kọ́ lọ. Ọ̀dọ̀ Tunde Kelani ni wọ́n sì tẹ́wọ́ gbà yín. So mo kàn mú àwọn kinní fíìmù wọn jacket wọn mo mú dání wá sẹ́kọ̀ọ́ so mo wá wo address wọn lórí jacket ẹ̀ then ìgbà yẹn wọ́n fi land phone ṣì ń. ó ṣì wà dáadáa ń ta. Yeah so that was 2003 ìgbà yẹn mo ṣe IT mi ní MITV so mo ṣàṣe trace ọ̀dọ̀ wọn ni office wọn nìyẹn mo dẹ̀ sọ fún ọ pé then I was still an undergrad mo ṣì wà ní school. Ìlọrin gbà yẹn. Bẹ́ẹ̀ pé so pé mo máa tó ṣe tán
ní bóyá 2005 pé mo máa like láti darapọ̀ mọ́ wọn láti máa ṣeré. Wọ́n dẹ̀ ní okay. So lẹ́yìn ìgbà yẹn tí mo tún wá ṣe tán tó wá di 2006 mo tún lọ sọ́fíìsì wọn náà. mo ti ṣe tán o. So pé mo ti ṣe tán 2007 tí mo wá parí youth service mi. ìyẹn agùnbánirọ̀. mo parí ní ètò agùnbánirọ̀ mi. Mo tún wá padà lọ síbẹ̀. Fortunately bọ́lọ́run ṣe máa kọ́ ní ti dáadáa. bọ́lọ́run ṣe kọ́ dáadáa. bẹ́ẹ̀ ṣe kò ń gẹ́ ẹ̀yìn tó fẹ́ ṣe ń gbà wọ́n àrùgbá mi. ó bọ́ sí time. ó ṣe gẹ́gẹ́ tó. mo rìn kórè lọ́jọ́ yẹn. ẹ ṣe kò ń gẹ́ ẹ̀. bẹ́ẹ̀ ni torí ìgbà yẹn wọ́n ń ṣe ìdánrawò fáwọn èèyàn ìdánrawò fáwọn èèyàn oríṣiríṣi so wọ́n dẹ̀ ti ṣe ìdánrawò fáwọn èèyàn tó ìgbà yẹn kò sí anybody tó mọ̀ mí mo kàn. kí ló wá mẹ́yìn tayọ́njọ́ náà àbórí ọ̀fẹ́ ni. Ọlọ́run ni o Ọlọ́run ni wọ́n ń wá ọmọbìnrin dúdú so torí wọ́n ti kọ́kọ́ lọ ṣe documentary. wọ́n ti kọ́kọ́ lọ yà kan. wọ́n lọ ṣe ìwádìí nípa Arugba gangan bó ṣe ń ṣe Ọ̀ṣun Òṣogbo àti ẹni tó ń ṣe Arugba gangan lọ́ṣun Òṣogbo so gbàtọ́ wọ́n dẹ̀ gbogbo ẹ̀ wọ́n documented so ẹni tó wá ń ṣarugba ní ọdún yẹn ọmọ dúdú obìnrin ni so wọ́n study ẹ̀. bó ṣe rí ni pé ẹni tí ó rúgbá lọ́dún yẹn bó ṣe rí gan-an ni. kì í ṣe lọ́dún yẹn gangan náà tó ti rú nígbà tó ṣe ṣùgbọ́n ìtàn tẹ́yìn ṣe ń gbà yẹn ṣó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí lóṣogbo ni àbí ẹ̀yin àwọn kọ̀ọ̀kan tàn yín kàn ṣe ni. kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí lóṣogbo ṣe mọ̀ pé ìtàn ni. láti fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. láti fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àti láti fi sọ wípé ó dáa kí obìnrin para mọ́. ṣe mọ̀. lẹ́yìn tí wàá parí sinimá yẹn báwa ni ẹ ṣe wá rí gbà sí kí ni ìtẹ̀síwájú ẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí láti ìgbà tá a ti ń ya sinimá yẹn lọ́wọ́lọ́wọ́ ní gbogbo àwọn tájọ́ ń ṣiṣẹ́ lórí iṣẹ́ náà ti sọ pé Arugba tó bá fẹ́ pè mí wọn tẹ̀ wá pè mí ní Bùkọ́lá mọ́ gbogbo àwọn crew tó wà níbi àti pé Arugba ni bàbá ti sọ pé wí orúkọ tó máa pè ẹ́ nìyẹn tí gbogbo èèyàn ti ṣe ń pè ẹ́ ní bíbà yìí nísìn so ìgbà tí fíìmù yẹn máa fi jáde láti gbà yẹn ní síbà wọn ti òkúkú yọ orúkọ bàbá mi kúrò ní. Bùkọ́lá Arugba ni. wọ́n sọ pé Bùkọ́lá Arugba so. sábàwò ní dáadáa ẹni tí wá láti ilé kìrìsìtẹ́nì dáadáa ni. bẹ́ẹ̀ni. nígbà tí ọ̀rọ̀ Arugba wá wọlé Arugba lè ṣe pẹ̀lú òòṣà pẹ̀lú Ọ̀ṣun Òṣogbo nílé ńkọ́ ojú ọ̀nà fi wò orúkọ yẹn gẹ́gẹ́ tó wá tẹ̀mọ́ yín lára bó lẹ́yìn kan ṣe gbà sí nínú pẹ̀lú ṣẹ̀mí yín àtẹ́lẹ́dà yín lọ́hùn. well torí pé theatre ni mo kà ó kò jẹ́ kí n máa kà àwọn nǹkan kan kún tí má fẹ́ ṣeré sìn tó bá ní pé má béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan tó bá ní ṣe pẹ̀lú òrìṣà àbí nǹkan kan máa sọ pé ṣé a fẹ́ ṣe mọ̀ ní ayé àwọn bàbá Ògúndéngbà wọ́n máa ń ṣe àwọn yẹn àwọn wọ́n ń gbéra wọn débẹ̀ dáadáa. so tó bá ṣe pé wọ́n máa ń sọ pé definition acting ní school is an imitation of life. Kí ni imitation? Àwòtá ṣíṣe ẹ̀dá bí nǹkan ṣe rí. Yeah, it's just an imitation. It's not the reality. Bí pé ẹ̀kan copy. ẹ̀ ṣẹ̀dá nǹkan. So ẹ̀ ń tún bí ẹ̀ ń ṣe àfihàn. Bó ṣe kó rí. Kò ṣe kó pọ́n dandan. Kò jẹ́ pé exact. So when I want to nígbà tí mo fẹ́ ṣe Arugba mo béèrè pé ṣé mo máa ṣe ṣáwọn nǹkan yẹn bíi pé ṣé máa yẹn ṣọ́ fẹ́ gbé nǹkan sí gangan àbí. tó máa jẹ́ pé nǹkan tó ń lò ní ọ̀hún lọ́hùn. wọ́n sọ pé rárá pé mo kàn fẹ́ act okay ṣé mo ní forí balẹ̀ fún ẹni tó ní pé no because yàtọ̀ fún pé àwọn òbí mi gangan fúnra mi so mo dẹ̀ gbàgbọ́ ní Ọlọ́run púpọ̀ so. ẹja sọ dáadáa níbi tí abala ta dé tá a bá ń sọ nípa ẹ̀sìn ìgbàgbọ́ yín àti iṣẹ́ tí ẹ̀ ń ṣe iṣẹ́ tó ní ṣe pẹ̀lú ìran Yorùbá ni nínú àwọn ìran tó wà ní àgbáyé lè ní lára àwọn tí ó ṣòṣà dáadáa Yorùbá wà ń bẹ o àfi tá a bá fẹ́ parọ́ tá a bá ń sọ nípa sinimá Yorùbá lè ní kò sí bá fẹ́ yọ
àwọn òòṣà gbogbo ẹ̀ kú ọgbọ́n ilẹ̀ à ń dá sí méjì tí ó fi takora wọn onígbàgbọ́ ní Bùkọ́lá tó bá lè máa ṣeré kò sí kó mọ́ ṣeré pé a fẹ́ lọ lé babaláwo a fẹ́ fi kíní kan ṣe kíní kan a fẹ́ fi kíní kan kan orí ọgbọ́n ilẹ̀ ń dá síbẹ̀ yẹn. ṣe ni ọ̀nà ni mo ti sọ lẹ́ǹkan. mo fẹ́ kẹ́ sọ dáadáa ni káwé arúgbá kò ń bẹ̀. tí máa ṣeré èmi kọ́ kárátà tí mo ń ṣe ni èmi kọ́ nìyẹn. tẹ bá délé mo lè ṣeré ní nǹkan sọ pé kí n ṣe aṣẹ́wó kí n act bí aṣẹ́wó ṣé mo ti da aṣẹ́wó nìyẹn so that's kò kí n ṣe mi. It's just the character, the role. Tó máa gbé kíni kalẹ̀ bí èṣù tó mọ́ rẹ̀ gèdè sílẹ̀ tó ta gbẹ̀. Máa sọ pé èṣù ooo. I will just act it. Ẹ bá délé ní kọ́nà. Mi lè fi mi. Jésù orí mi èmi kọ́ o. No, I don't have to say that. God knows what He gave me òun ló fún mi ní ẹ̀bùn. So, èmi mọ̀ pé mò ń ṣeré ni mi kò kí ń ṣe inú mi. Mo ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. So mo lè sọ. Tó bá ní pé kí n sọ pé kíní mo máa sọ. Then Arugba fún Arugba 2006 kọ́ ló jáde 7. Ó jáde a ṣe ní wọ́n shoot ẹ̀ ní 2008 ó jáde ní 2010. So láti gbọ́ bí ọdún 14 sẹ́yìn ni orúkọ yẹn ti lé orúkọ yẹn mọ́ Bùkọ́lá Awóyẹmí tó wá di Bùkọ́lá Arugba. Ọdún 14 yẹn bó lẹ ṣe ọgbọ́n ò lẹ dá sí tẹ́ fi orúkọ yẹn dìgúndè ní tọ́lọ̀ sí ó lábà wọn. Mi ti ẹ̀ mọ̀ pé mo tún hope pé okay probably an orúkọ mi tún lè jẹyọ I believe ó tún lè jẹyọ ó dẹ̀ lè máa èèyàn sì lè máa ní tẹ̀síwájú ìlọsíwájú kórúkọ yẹn náà ṣì wà ń bẹ̀ tàbí kórúkọ mi wá kí nǹkan mi má tún lè gba orúkọ yẹn ṣe mọ àwọn mo taba wo àwọn àgbàlagbà òṣèré tó jẹ́ pé ẹwà àtọdún tí Ọ̀gá Bello ti ń jẹ́ Ọ̀gá Bello. Papiluwe. ẹ mọ̀ pé ìlọsíwájú bá wọn àbí kò bá wọn but the fact porúkọ yẹn ò change kò mí pé wọ́n lọ sẹ́yìn inú wọ́n tún lọ síwájú sí but Ọ̀gá Bello yẹn kò sí anybody tó rí change ó dàbí Mama Rainbow náà. Bẹ́ẹ̀ni Papiluwe náà. Bẹ́ẹ̀ni Papiluwe so Lọ́lá Ìdíje bẹ́ẹ̀ náà. Lọ́lá Ìdíje so gbogbo wọn dẹ̀ ti lọ síwájú gan-an. Yàwèrú. Ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ so ó lè change ó dẹ̀ lè máa change. Àwọn tí wàá dárúkọ yìí tààrà yẹn mú gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Gbogbo wọn ni o. Gbogbo wọn ni àwòkọ́ṣe. Gbogbo wọn ni bàbá mi ni Ọ̀gá Bello. Bẹ́ẹ̀ ni bàbá mi ni. Tunde Kelani wá ń kọ́. Bàbá mi ni Tunde Kelani. Ṣẹ́wọ̀n Ọlọ́run tí Ọlọ́run bá dìdí yan iṣẹ́ fún yàn ó máa ti ṣètò. Bí tọ̀hún ó ṣe rìn. Torí ẹ̀ mo ṣe máa sọ pé whatever nǹkan tí mo bá jẹ́ yìí àbí anybody bá jẹ́ Ọlọ́run ni. Torí nígbà tí mo wà ní school tí mo sọ pé mo wá ṣe IT ní Èkó mo ń sáré pé kí n ṣiṣẹ́ pẹ̀lú Tunde Kelani but bí mo ṣe wà ní school mo pàdé ọmọ Ọ̀gá Bello mo wá pàdé àwọn ọmọ wọn bíi àwọn ọmọ wọn tó wà ní school pẹ̀lú mi ń gbà yẹn Tọ́pẹ́ Adébáyọ̀ wà ní school Sodiq Adébáyọ̀ ó wà ní school then Ṣọlá Adébáyọ̀ then another Akeem kò tó wá fọ́nì ni pé mo wá pàdé wọn lọ́tọ̀ọ̀tọ̀ àwọn dẹ̀ ló máa wá sọ́dọ̀ mi tán bá ti wá wo eré tí mo ṣe lórí orí ìtàgé wọ́n like ẹ̀ so Ṣọlá gangan ló wá bá mi tó ní pé ìgbà yẹn mo ṣe character Aristo aṣẹ́wó ni mo ṣe so mo ṣáà ṣe tó ti má tẹ̀ ti ṣe tán mo máa lọ jókòó mo kì í ṣe tó máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ àbí tí máa wà láàrin àwọn ọ̀rẹ́ mi mo máa ń sọ̀rọ̀ gan ọtí mọ̀ gan so ó kàn bá mi lọ́jọ́ yẹn pé àwọn ti máa ń wò mí pé nǹkan tí máa ń ṣe lórí stage ó máa ń yàtọ̀ sí èmi gangan pé tí má ti ṣe gbogbo kìíní yẹn sí ó máa wọ pé ẹni yìí máa pé bọ̀ òun ti máa ń mègbè mo kàn máa lọ dá jókòó. Àwọn ilé ìbáyìí yẹn bó lẹ́yìn ti ń rí ṣé wọ́n study wọn ni àbí bó ló ṣe ń wọnú. Ẹ̀bùn ni. Ó wà lọ́tọ̀ Bùkọ́lá wà lọ́tọ̀. Bẹ́ẹ̀ni ẹ̀bùn ni. Sinimá tí àbí fíìmù yín ìjọ lẹ wá ṣe ìgbà wo ló jáde tó jẹ́ tí lọ́wọ́ tẹ kówó yìí ṣe. Tó jẹ́ tèmi it was 2012 ló jáde Ìgbàmbájú. Lẹ́yìn ọdún méjì lẹ́yìn Arugba nìyẹn. Bẹ́ẹ̀ni. Ẹni bẹ́ẹ̀ ṣe mọ Ṣọlá ọ̀tọ̀ Sodiq Adébáyọ̀ ọ̀tọ̀ tàtú nínú àwọn bàbá. Tọ́pẹ́ Adébáyọ̀. Báyìí ṣe àwọn bàbá báwo lè dọ́dọ̀ bàbá gangan.
So ọjọ́ yẹn bí a ṣe wá ṣe eré orí ìtàgé yẹn à ń ṣe rehearsal nílọrin ní school. So bá ṣe parí rehearsal yẹn ni lady yẹn kàn wá bá mi wá jókòó títí mi. So nílé ayé ò dá kéèyàn máa warm up pẹ̀lú èèyàn kó má sọ pé bóyá who is this person. Torí ìgbà yẹn mo ti wà ní 400 level lady yẹn wà ní 100 level ní English. So ó kàn jókòó tì mí mi mọ ẹni tó jẹ́. Mo wá smile pé ó wá ní pé òun dẹ̀ wá like mi pé àwọn ọ̀rẹ́ òun ti sọ pé mo máa ṣe bákan tó ń bá wá sí ọ̀dọ̀ mi pé mo dẹ̀ wá ṣe dáadáa sóhun. Mo wá ní bó ṣe ó wá ní pé òun like mi pé òun ti máa ń wò mí bí mo ṣe máa ṣe wèrè tán lórí stage mo dẹ̀ máa lọ jókòó jẹ́jẹ́ síbi kan wípé ṣé mi náà ni mo dẹ̀ choose kọ́ọ̀sì fúnra mi. Mo wá ní pé bẹ́ẹ̀ ni pé mo ti like kí n máa act tipẹ́tipẹ́. Wọ́n á ní pé dádì òun náà fẹ́ kí òun ṣe theatre pé but òun fi pé bí a torí pé field theatre ni wọ́n wà ni wọ́n ṣe fẹ́ kó òun ṣe. So bó ṣe ń sọ̀rọ̀ èmi ń rò pé bóyá lára àwọn professors ní school ẹjọ́ wa ń bẹ̀ bóyá ní university mi ní dádì ẹ̀. Mo á ní pé kí wá lóde tó wá fi ṣe English tó ń minor ní performing arts pé kò bá dẹ̀ wá major ní nǹkan fi pé kó ń ṣe. Mo á ní ta ni dádì ẹ̀. So mo expect kó sọ pé professor kìíní kọ́kọ́ ní Adebayo Salami kò sọ pé ọ̀gá mi lò ó ní Adebayo Salami nǹkan ro Adebayo Salami. Mo wá wojú ẹ̀ mo ní mo ṣe wojú ẹ̀ bá mo rojú dádì ìlú azin ó jọ wọ́n gan even as obìnrin. Mo ní ọ̀gá Bello. I was like wow ọ̀gá Bello mo ń wò yìí. Like mo ní ó jọ wọ́n gan kankan ó ní pé inú òun dùn bí mo ṣe sí òun kankan. Ó béèrè hostel mi ó béèrè gbogbo ẹ̀ bá ṣe tọ̀rẹ́ ní ẹ̀ bá ṣe ó wá ní ó lè mi máa tó ṣe tán sí yìí wípé ṣé mo fẹ́ practice acting tí mo ní of course pé mo máa like pé nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn. Ó wá ní pé ó wà competitive gan wípé mo gbọ́dọ̀ wà ní caucus kan tí máa fẹ́ máa get a role and all that. Ó wá ní fúnra ara ẹ̀ torí ẹ̀ mo sọ pé Ọlọ́run ló kàn arrange everything. Fúnra ẹ̀ ló sọ pé máa fún ẹ ní nọ́mbà dádì mi so that tó bá ṣe tán wàá pè wọ́n wàá lè. tó bá ti lérí nǹkan tó bá lè máa fi ẹ́ sí. Bó ṣe fún mi nọ́mbà dádì nìyẹn. So dádì gan ọ̀rẹ́ Búkì ọ̀rẹ́ Ṣọlá náà fi save orúkọ mi. Títí dè ní àbí nígbà no of course nígbà yẹn so náà fi save orúkọ mi nígbà yẹn. So bí mo ṣe dé Èkó ní 2006 tí mo ń serve by mo pe dádì mo ti dé Èkó wọ́n ní kí wọ́n á pàdé àwọn ìgbà yẹn dádì ní school wọ́n ní UB School of Performing Arts. So mo ṣàṣẹ ní àpé kí n máa bọ̀ pé mo máa wá sí school àwọn pé mo máa lecture àwọn students wọn so far pé theatre ni mo ṣe so then I was now tutoring a student àwọn akẹ́kọ̀ọ́ wọn so bó ṣe bẹ̀rẹ̀ sí ní máa pè mí sí iṣẹ́ yọkan ìgbà yẹn English mo wá ń ṣe mo ṣe Yorùbá so mo ti ṣe àwọn English bíi méjì mẹ́ta kan tó jẹ́ pé mo ti wà nínú poster so dáàdi wa ní pé kí n máa ṣe Yorùbá náà kẹtẹra mọ́. So ìgbà yẹn náà mo máa lọ sọ́fíìsì Tunde Kelani ìgbà míì mo máa bá wọn ìgbà míì mo ní bá wọn. Mo ní pé torí pé mo fẹ́ ṣe Yorùbá náà ni mo ṣe wá sí ibi báyìí pé kò kí n ṣe òyìnbó nìkan ni mo fẹ́ ṣe. Wọ́n ní ok pé táwọn bá ti fẹ́ shoot kí mo máa wá sí location. So èmi àtàwọn Sodiq àti ríra 1 or 2 times ní school takàn máa ṣe hello hi so bá ṣe wá tún pàdé ní ọ́fíìsì dáadé akàn gbogbo at the end of the day a dàbí yeah so to their family they are very good people
Baba, torí ẹ̀ mo sọ pé he is my father. He treats me like his daughter and his already like èmi àti gbogbo wọn pátápátá Fẹ́mi Adebayo Sodiq, all of them were. Bákan náà ni gbogbo yín. Ẹ̀yin tí wọ́n káàkiri àgbáńlá ayé ẹni tí a gbé wá lónìí náà ni gbajúgbajà òṣèré tíátà tẹ́ bá ń gbọ́ Bukola Arugba. Táwọn náà tí wọ́n ṣe dáadáa wọ́n ti sọ ti ọ̀tún wọ́n ti fẹ́ sọ ti àlàáfíà nítorí ẹyẹ wọn kò fapá kan fò apá méjì ni tó bá ti dárúkọ Tunde Kelani ló ń dárúkọ ọ̀gá Bello yẹn bàbá tiwa Ọ̀túnba Adebayo Salami ọmọ ọmọlẹ́wọ̀ ọmọ ọ̀làdẹ̀rin ọmọ afakọjà ọmọ àfidàpàtẹ̀ngbà nílùú Ìlọrin bó wà lè ti Tunde Kelani. So gbà tó wá di 2007 yẹn tí mo ṣẹ̀ṣẹ̀ parí agùnbánirọ̀ mi mo á tún padà lọ sí ọ́fíìsì Tunde Kelani mi mọ̀ pé wọ́n ń wá obìnrin dúdú so wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìdánwò káàkiri dáràn fáwọn obìnrin púpọ̀ tó máa ṣe bí mo dẹ̀ ṣe lọ lọ́jọ́ yẹn nìyẹn wọ́n wá ní ìwọ òyìnbó ẹ̀ pọ̀ o ṣó má lè ka Yorùbá báyìí mo ní pé Yorùbá a máa ń ka Yorùbá Bible nílé so mo lè ka wọ́n wá gbé wọ́n fún mi ní script. Ní ìwé àpilẹ̀kọ wọ́n ti kọ gbọ́ ẹ̀ síbẹ̀. wọ́n wá ní pé kí n kà mo wá kà wọ́n wá ní pé kí n lọ wọ́n ṣàṣe ìdánwò tó ṣe dáadáa wọ́n ṣe fún mi repeatedly láti fi really mọ̀ pé mo lè ṣe so mo dẹ̀ ṣe so ní ọjọ́ yẹn wọ́n ní bí mo ṣe kúrò báyìí lẹ́yìn ìgbà tá a yarùgbá tán ni wọ́n fi hàn mí pé wo orúkọ ẹ̀ nǹkan tí mo fi ṣe orúkọ ẹ̀ sórí fóònù mi. Bukola Arugba. wọ́n sọ pé Bukola likely to play Arugba wọ́n ní bí mo ṣe wọlé tí mo ṣe ní wọ́n wò pé okay ẹni ní look nǹkan táwọn fẹ́ but èèyàn kò lè ní look ẹ̀ kó má lè deliver so bí Ọlọ́run ṣàṣìṣe ni àwọn náà dẹ̀ rí bàbá gidi ni dọ́là ọ̀sẹ̀ wọ́n mọ bàbá mi wọ́n mọ màmá mi kí màmá mi tó fàyè sílẹ̀ kọlọmba gáfárà wọn àti ìyá mi náà àǹkí ọ̀la ìyá wa tí a bá wà ní kí a kà ní méní méjì mẹ́ta Ọlọ́run bá ń ṣe ó kádàrá kí ẹ pàdé àwọn tí wọ́n jẹ́ àgbà ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti kún kádàrá yẹn lọ́wọ́ tó fi di pé bí ó di bó ṣe délé ni fún bí ọdún bíi 14 ju bẹ́ẹ̀ lọ ti ń ṣe tórúkọ yẹn ti wà ní ó tiẹ̀ fẹ́ sun yiri kí ni ṣe mi lọ́wọ́ nǹkan mi ṣiṣá fún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí. pé mo fẹ́ ṣe nǹkan mi. ṣé ká yẹ sún mi o. Ọlọ́run jẹ́ mi mọ nǹkan mi ṣe mo lè ṣiṣẹ́ ní bank like I'm just art everything around me is kí n kọrin mo máa ń ṣe poetry I write and I recite. àbí ti Yorùbá. mo ní ti Yorùbá náà. Ewì. ṣé ewì náà ni. Okay. bí ṣé kí n fún example ni. Òpó dẹ̀wúrẹ́ nílé àmì ẹ ṣé mo dúpẹ́. Chant nìyẹn poetry náà ni ìwé lẹ́yìn wá ṣe ń tí. Poetry like okay mo ní short poetry kan tí mo fi ṣe. Ní Yorùbá. Ní Yorùbá tí mo fi ṣe advert. tí bá fi máa ń kọ́ mọ́. Okay. Mo lè má rántí word for word because it's chilling, but let me just try. Okay. One of God's most gorgeous given gifts is your God's gorgeous given skin. But it sickens me when people watch your skin sinking down the drain. You watch your skin sink down the drain. Why would you watch your skin sink down the drain? Ọmọ dúdú ni mí, èmi ọmọ dúdú, wọ́n máa ń dùn mí fẹ́ ni, adúmáradán, tó bá fẹ́ máa dán, ṣáà máa tọ́jú ara ẹ̀ ní gbogbo ìgbà. Mo ní fíìsì. Ìyá wa ibi tẹ́ bá dùn náà ó lápẹ̀rẹ̀ dáadáa. Èyí tí ṣé ara wọn tó kọ́ ní uni Ìlọrin ilé ìní àbíbò ni àbí lára ẹ̀bùn tẹ́yìn ní tìyín ni o. Ẹ̀bùn tẹ́yìn mo ti máa ń kọ poetry láti secondary school. Ẹ máa ń kọ Yorùbá náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Tẹ́ ẹ̀ bá ṣe sinimá, tẹ́ ẹ̀ kọrin, tẹ́ ẹ̀ kéwì kí ẹ tó máa ń ṣe. Tí mi ò ṣe sinimá. Ẹ lọ sí oko fíìmù, ẹ kọrin kí ẹ tó máa ń ṣe. Tí ó kè ti máa ń ṣe. Kí ẹ tó máa ń ṣe. Ẹ ń ṣe kátàkárà ni
ẹ̀ ń ṣe tailoring ni àbí mi lẹ́yìn tó máa ń ṣe. Mo kàn máa ń wà nílé mo ṣiṣẹ́ mi but mo ń plan láti lọ sí business. ẹ fẹ́ máa ṣe káràkátà torí tó mú bí èyí wá ni pé lára àwọn òṣèré tíátà tí a kì í sábà rí dáadáa rẹpẹtẹ yàrá yòlòyòlò yàrá Kọ́lá Arugba wà nù wọn o kì í ṣe gbogbo fíìmù náà lẹ́yìn ti rí ilé ẹ̀yàn bẹ́ẹ̀ ẹ̀ ń rìn bẹ́ẹ̀ ni àbí àwọn èèyàn wọn kì í sábà pè yín bẹ́ẹ̀. mo ṣiṣẹ́ gan-an bóyá ńgbà tí mo kọ́kọ́ bímọ tí mo ṣẹ̀ṣẹ̀ bímọ ṣe mọ̀ ìbejì so mo sinmi díẹ̀ but ìgbà tí mo ti padà ń sìn ṣáṣá ẹ máa rí mi ó kàn ṣe pé mo máa ń mọ̀ nínú àwọn kọ̀ọ̀kan. ibi tí mò ń lọ gangan nìyẹn tó lọ́ máa ń pè kí àwọn kékeré kan ní lédè kì í sọ Yorùbá ẹ̀ ni wọ́n pè ní akọ́ṣẹ́mọṣẹ́ tó yìí mò ń pè ní professionalism professional lẹ́yìn ẹ̀kọ́ ẹ̀ mọ̀ dáadáa nílé ìwé tiwa ni o àbẹ́gbọ́ tó bá gbélé wá tó ń kọ̀ gbé nǹkan wá ṣùgbọ́n náà lè mú ń gbà ní àbí àwọn ọ̀gá mi gbọ́dọ̀ rí. máa kọ́ gbọ́ story náà máa kọ́ gbọ́ story àbí kíní kan fi script ránṣẹ́ máa kà tí máa rí pé àwọn kan tẹ̀ ní káwọn tẹ̀ tó ṣe nípa àwọn fẹ́ mọ̀ ṣé justice wà ń bẹ̀ ṣé tẹ́lẹ̀ ló darí ẹ̀ ṣé bàbá kíní kan wà ń bẹ̀ wọ́n làwọn àwọn kan fẹ́ wọ àwọn tó búrọ̀ àmì náà lọ́kàtà tó ṣé ẹ̀ náà mọ̀ ṣe bẹ́ẹ̀. àwọn tẹ́jọ́ wà lórí sẹ́ẹ̀tì ẹ fẹ́ mọ̀ wọ́n ṣé ẹ̀ náà mọ̀ ṣe bẹ́ẹ̀. well mo lè máa ń mọ̀ wọ́n because kò sí anybody tó mọ̀ èmi náà má tèmi náà kọ́kọ́ dé. èyí ò wọ́rì. so mo lè bá ẹni tẹ́ni náà bá ṣáà ti lè deliver that's what I'm really concerned. bọ̀kan gbé sórí ìtàgé kẹ́ni tí wọ́n ní kẹjọ ṣe nípa kókó wá kó máa bá dọ̀ ṣé wàá bínú kó mẹ́ra bó lè ṣe. tí máa tó ìgbà kan lèyàn náà máa ń bẹ̀rẹ̀ so tí máa báyàn tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ẹ fà á tí mo dẹ̀ rí pé mo kàn máa guide ẹ̀ okay bye. gbogbo èèyàn náà ni ó máa ń gbìyànjú láti nílé ìwé tó ti máa kọ́ ìníṣẹ́ tíátà èyí lọ kọ́ ẹ̀ka ẹ̀mọ́ dáadáa ṣé ó ti wà lọ́kàn yín pé ẹ fẹ́ ní sùkúù lọ́jọ́ kan. bẹ́ẹ̀ni lágbára drama school ó wà ní plan yín. yes by God's grace. gbogbo èèyàn náà ni tọ̀rọ̀ tó wù mí náà wọ́n fẹ́ di àjídé bàbá àbèjì kéèyàn ní àwọn òòṣà ńlé wọ́n ní òòṣà ní ìbejì bí Yorùbá ṣe ìgbàgbọ́ Yorùbá ni o láti tọ́ ìbejì bó ló ṣe rọrùn sí. ó rọrùn gidi ẹ̀rẹ́rìn ó rọrùn ká má sọ kejì. ẹ̀tún rẹ́rìn. kéèyàn tọmọ ẹyọ kan gan-an iṣẹ́ ni kó tó mọ̀ àkú méjì lẹ́ẹ̀kan ṣoṣo. ṣe mọ́ ń kì wọ́n. a máa ń kí wọn. báwo lè máa ń kí wọn torí èmi ó kì tèmi ń bí o báwo lè ṣe máa ń kí wọn. mo ti oríkì àwọn ìbejì tí Pokemon mo sọ dorin fún wọn. Ọya. Táyélolú ìkejì ọmọ Kẹ́hìndé ìkejì Táyélolú èjìrè ara ìṣókùn ọba ọmọ wíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá o ẹ̀dùn orí igi rétérété ó wọlé alákìsà ó sọdọ̀ nígbà aṣọ ọ̀kan ń bá bí èjì ló wọlé tọ̀ mí o orí mi mo dúpẹ́. orí ti bẹ́ẹ̀ máa ń ṣe yéèdì àgídí bàbá àbèjì kí wọ́n á kí ọmọ mi kán kí wọ́n ní alámọ̀ ọ̀hún ẹ má wọrí àkànrẹ́ èbí ṣé ẹ fọwọ́ bọ̀ mí lọ́kẹ́ mẹ́rin bàbá àbèjì. ẹ ṣe o kọ́ bá bọ́ máa tẹ̀mí mímọ́. àṣẹ o tó mo dúpẹ́ àmì lórúkọ Jésù. ìyá wa fún àwọn tí wọ́n wà káàkiri àgbáńlá ayé kí ni ìmọ̀ràn yín fáwọn tí wọ́n fẹ́ ṣe tíátà ṣé ká lọ sí sùkú ẹ̀ ló dáa ni àbí tá a bá rí ibi kan tí ń ṣe bí ká kọ́ọ̀sì kan darapọ̀ mọ́ wọn. ó dáa kéèyàn lọ sí skul ẹ̀. ló lọ kàwé ni o. bẹ́ẹ̀ni tó bá ṣẹ̀wọ̀n àwọn míì wọ́n ti lè lọ school already kan ti graduate kan ṣẹ̀ṣẹ̀ wá máa wá means but ẹni tó bá ṣe pé kò tí ì bàbá lọ school tó bá fẹ́ kó ó better kó lọ kọ́ kó kà láti girama kó ṣe literature kó ṣe gbogbo ẹ̀ kan gbà á ní university kan gbà sí kó lọ ṣe theatre so that tó bá jáde tó bá fẹ́ ṣiṣẹ́ anywhere tó bá dé ó máa rọrùn gan. bí mo sọ fún yín pé mo bẹ̀rẹ̀ pẹ̀lú English movie. bẹ́ẹ̀ ni
ibẹ̀ yẹn ti wà even more kan ó tún ó kẹnu ni. Yes, tí bá lọ sí National Theatre fún auditioning by a máa ń wọ bí 500. Tó máa yáde yá wá. Tèrò máa pọ̀ tí tó dẹ̀ ṣe pé wọ́n máa ti table cast àwọn tó máa ṣe major role. So nǹkan tó wá audition yìí fún ni bóyá bí sublead ẹni tó ṣe gbákejì. Ẹni tó jẹ́ ojúlówó òṣèré gan. Tàbí tá máa ń pè ní wakapas. Sáré pẹgbẹ́ gbàgbójọ. Bóyá bí 1 or 2 scenes. So but èmi fẹ́ fi ara mi ṣe example. Fẹ́ fi ṣàpẹẹrẹ àpèjúwe. Fẹ́ fi ṣe àpèjúwe. Àkàwé. Torí pé wọ́n ti kọ́ mi ní school. Ó jẹ́ kó rọrùn fún mi tí tá bá ṣe auditioning yẹn táwọn èèyàn bá tó. Ní fásitì Ìlọrin. No, nígbà tí mo ti wá kúrò tí mo fẹ́ join acting tí mo sọ fún pé olóyìnbó ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Tá bá fún mi ní script táwọn èèyàn tó bá fẹ́ ní pé ó yá wá ká wá kán fẹ́ dán wa wò. Táwọn èèyàn tó kù bá ṣì ń pàpà mú script dání tí tèmi bá ti wò ó ṣé mi tí mo ti ṣe iṣẹ́ eré Wọlé Ṣóyínká tó ti kọ lines tó pọ̀ tí mo ti ṣe ní school tó máa kàn kékeré tí bá ti wò lẹ́ẹ̀kan sẹ́ẹ̀mejì. So ìgbà tí tó máa fún mi role náà wọ́n fún mi ní wakapas. Torí ó máa ń fún yàn ní oore ọ̀fẹ́. Kò ṣe pé bóyá wàá dé wàá ẹ̀ṣẹ̀ tún máa kọ́. O ti gbọ́dọ̀ mọ̀ kó tó wá. Ó máa ti mọ̀, ó máa ti yí ẹ. Ṣe pé tó bá lè ṣe pé ẹni tí ò bá lè láǹfààní ó lè join. Dúdú bíi kóró ṣì mò ń wò yìí. Ohun tá a sì máa ń gbọ́ ni pé bẹ́yìn ò bá pupa. Tọ́lọ́ ní kámẹ́rà tí àwọn òyìn wọn ní èèyàn tó pupa ni wọ́n dáa fún. Ẹ̀yin sì lẹ dúdú yìí tẹ́ ń dán dáadáa. Kí ó tiẹ̀ wá sí lọ́kọ̀ láti pò kan mọ́kàn pọ̀ kẹ́yìn náà tiẹ̀ kẹ́ pọ́n yòó. Bí ọ̀lẹ̀lẹ̀. Kò wá sí mi lọ́kàn rí. Ẹ fẹ́ bẹ́ẹ̀ ni. Mo fẹ́ràn bọ́lá ń ṣe dá mi. Ó dùn mọ́ yín dáadáa. Àbí tí wọ́n jẹ́ Kìrìsìtẹ́nì ni. No. Èmi máa ń wo fíìmù yìí dáadáa o. Nǹkan tó lè máa ṣe lọ́kàn náà wọ́n yẹ kìsẹ̀ nínú eré òwúrọ̀ kéèké iṣẹ́ ilẹ̀ kì í padà bá wà bí ọmọ ọlọ́mọ ni ó ní bẹ́ẹ̀ tí wọ́n ṣe sẹ́yìn lẹ́ ń dọ́ọ̀jì náà bóun ni. Ṣáàjà fi bẹ́ẹ̀. Tàbí rẹ̀ láti iléeṣẹ́ wa AK Media Concepts Limited níbi tí a ti ń dábẹ́rẹ́ tí a ti ń rọ̀bí òwe látọ̀dọ̀ ọ̀gá wa arábìnrin Yọ̀sọ́lá Ọlájùmọ̀kẹ́ àyà àṣekún wọn ní kí àgbélé yìí wọ́n yí pé ẹ káàbọ̀ tí ẹ bá wa wá sí bí o. Ẹ ṣé mo dúpẹ́ o. Iléeṣẹ́ AK Media kò ní bàjẹ́ o. Àmín Ọlọ́run. Òkè òkè lẹ máa lọ o. Àmín Ọlọ́run. Gbogbo àwọn tí wọ́n wà níbi tá a ti ṣe interview yìí. Àwọn tẹ́rì ayébọ̀ justice ìwòsàn kí wọ́n dákọ̀ wọn ni. Okay. Àwọn Taofik Ìṣọ̀lá àwọn alábàá Adébílé ni àti ọ̀rẹ́ mi dára tó wà mẹ́nu. Gbogbo àwọn tó wà tó di kámẹ́rà mú àwọn tó wà níwájú kọ̀mpútà àwọn tó ṣe ojú ìwòge àtẹ̀yìn náà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣé gan-an iwájú la máa lọ àní lọ sẹ́yìn o. Àmì o ìyá àbí ti sọ̀rọ̀ ó ti di àṣẹ ó ti di ìmùlẹ̀ o bẹ́ẹ̀ náà ni yóò ṣe rí o. Adéròmú Kazeem ni orúkọ tèmi o ọmọọba ní Sàárẹ̀ Olú máa ní ìyá àbí àpèrà lónìí pẹ̀lú òun tàbá tó pè iṣẹ́ tún wá tàbá pè ìjọba iṣẹ́ tún bá débi. Alágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run ọba ọmọ Adéròmú Ajíkànjí ni mí o ó yá ní Sàárẹ̀ Olú nílé bàbá mi ní Alébú Ọya ó dàbọ̀.